abẹ́ ìyẹ̀wò láàbọ̀. Ṣé àdúrà tí Ọlọ́run gbà ní ògbà ni àbí àṣẹ tó pa ní òwúlẹ̀? Àbí ọwọ́ wa ni àbí ara wa láti yẹ ara wa wò? Ọlọ́run bẹ ní kékeré. Ọlọ́run sì dá wa pé ká jẹ́ àtọ̀rọ̀dé. Ọlọ́run dá ká máa jìyà. Ó dá wa dáadáa, ó lè sọ èlò wa. Bàtà nínú ìwé Genesis orí ìkíní. Ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n, ẹsẹ̀ 28, Genesis 1:28. Ẹ jẹ́ ká wo nǹkan tí Ọlọ́run sọ nípa tó dá ènìyàn. Ọlọ́run sì súre fún wọn. Sẹ́ẹ̀tì bọ́ báyìí, sẹ́ẹ̀tì bọ́. Ọlọ́run sì súre fún àwọn ènìyàn ní àwọn bàbá ńlá bàbá wa. Ọlọ́run súre fún wọn. Ìrè tó lè sọ fún wọn gbọ́dọ̀ kàn wá. Kí ni Ọlọ́run wí fún wọn? Ọlọ́run sì wí fún wọn pé. Ọlọ́run sì wí fún wọn pé. Ẹ máa pín sí i. Máa gbọ́. Ẹ máa pín sí i. Yes. Kí ẹ sì máa rìn sí i. Kí ẹ sì máa rẹ̀ sí. Kí ẹ sì gbilẹ̀. Kí ẹ sì gbilẹ̀. Kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀. Ẹ ṣe kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀. Ṣé wọ́n ní ẹsẹ̀ yìí? Ẹ máa pín sí i. Ẹ máa rẹ̀ sí. Kí ẹ sì gbilẹ̀. Kí ẹ sì káwọ́ rẹ̀. Àwọn èèyàn lérò pé lórí ọ̀rọ̀ ìbímọ nìkan ni. Ọ̀rọ̀ ẹ máa bí sí, ẹ máa rẹ̀ sí, kí ẹ sì káwọ́, kì í sí ọ̀rọ̀ lórí ìbímọ nìkan. Ẹ máa bí sí, ẹ máa rẹ̀ sí, ẹ máa ṣe bá, ẹ máa ṣàwó. Ó ní í ṣe pẹ̀lú títóbi wa, ẹ máa tóbi sí, ẹ máa tẹ̀síwájú nínú gbogbo tẹ́ ẹ bá dáwọ́ ní. Kápẹ́ lórí ìbímọ nìkan ni Ọlọ́run sọ, ẹnìkan lè bí 300. Ó lè níyàwó bíi mẹ́wàá. Kì í ṣe lórí ìbímọ nìkan. Ẹ máa bí sí, ẹ máa pọ̀ sí nínú gbogbo, ẹ pọ̀ sí nínú oríṣi, ẹ pọ̀ sí nínú iṣẹ́ ṣíṣe, ẹ pọ̀ sí nínú gbígbé ọpọlọ apalẹ̀ pé kí ló kù bí kí n tó ṣe láyé tí ọjọ́ alẹ́ mi ò fi lè dá dáradára. Tí mi ò fi ní wà láyé bí aláìsí. Ẹgbẹ́ ọdún bí sí, Ọlọ́run ti súre fún wa ká máa pọ̀ nínú gbogbo. Praise the Lord. Ká máa pọ̀ lókè ní o. Nínú gbogbo ká máa pọ̀ nínú gbogbo. Ìrètí tí Ọlọ́run súre ní. Genesis orí kẹsẹ̀ kí ló sọ? Genesis chapter 9 verse 7. Àti ẹ̀yin. Máa gbọ́ àti ẹ̀yin. Kí ẹ̀yin kí ó máa bí sí i. Sẹ́ẹ̀tì gbọ́ ẹ máa bí sí. Kí ẹ sì máa rẹ̀ sí. Kí ẹ sì máa rẹ̀ sí. Kí ẹ sì máa gbá yìí lórí ilẹ̀. Sọgbọ́ kí ẹ máa gbá yìí bí ẹ ti bí sí nínú òbí wọn, ẹ bí sí nínú ọgbọ́n, ẹ bí sí nínú òye, ẹ bí sí nínú ìtẹ̀síwájú, ẹ bí sí nínú ìrònú yìí, ẹ bí sí nínú òkú. Gbogbo lónìí, gbogbo lọ́gọ̀ ni àwáwí àti àríwísí. Kí ló ta jíyà báyìí? Kí ló ti kàn wọ́ báyìí? Kí ló ti kí ní kan ṣe báyìí? Kí ní kan ṣe báyìí? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni ìbísí tiwa nípa ìrònú nípa ọjọ́ ọ̀la? Kí ni ìbísí wa nípa ìrònú nípa ọjọ́ alẹ́ wa nígbà tá a dàgbà tá a lè ṣe kankan mọ́? Wọ́n bá ní tẹ́yẹ bá jẹ tẹ́yẹ máa gbé kò òótọ́ ní ṣùgbọ́n tẹ́yẹ ọ̀bà tẹ́yẹ kò kọ́ tí wàá pèsè fún nǹkan mi lẹ tó ti jẹ tiẹ̀ tán látọwọ́ àárọ̀. Má jẹ́ ọlọ́run bẹ́ẹ̀ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ẹ̀gbọ́n ọ̀hún sí kẹ́gbọ́n rẹ̀ sí ìṣe lórí ìgbìmọ̀ nìkan wò. Lórí iṣẹ́, lórí gbogbo, lórí ìtọ́jú àwọn ọmọ tí o bí pé kán lè jẹ́ ìrànlọ́wọ́ fún ọ ní ọjọ́ ọ̀la. Lórí ìnáwó lé wọn lórí. Ọlọ́run ti súnmí fún wa. Ìbọn ló sọ pé sábùkù ọmọ ní ilé olúwa ṣé bẹ́ẹ̀ ni?
èrè rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ̀ àti lọ́wọ́ alágbára àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọmọ wọn ìbùkún ní fẹ́ni tí àpò rẹ̀ kú fún wọn torí wọ́n dùn lẹ́nu gbòdì ọ̀ torí wọ́n gbà wọ́n ní ẹnu gbòdì ọ̀tá àwọn ọmọ sọ̀rọ̀ kí má yẹ̀ mú àtìlẹ́yìn ọlọ́run yìí kó tó lè sẹ́ nínú ayé wa àwọn ìgbésẹ̀ kan bẹ̀ tí a gbọ́dọ̀ gbé nínú ẹ̀yìn ọgbọ́n ìmọ̀ àti òye wa kó tó lè di ńlá kó tó lè mọ bísí kó tó lè mọ rẹ̀ sí kó tó lè mọ gbáyé ẹni abárọ̀ rẹ̀ gbáyé kára tó lè rọ̀ ọ́ àwọn ìgbésẹ̀ kan bẹ̀ tó gbọ́dọ̀ gbé nínú ẹ̀yìn ọgbọ́n wa nínú ẹ̀yìn ìmọ̀ wa nínú ẹ̀yìn òye wa nínú ẹ̀yìn owó wa. Praise the Lord. Kó o gbọ́dọ̀ jẹ́ tó ní ìgbéraga kó wá fẹ́ kí má jẹ́ gbọ́dọ̀ ṣe é lórí. Àwọn nǹkan tó lè dá fún ọ lọ́dọ̀ láti òmò o gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ tó mọ̀ pé kó kọ́ ẹ. Nítorí lè fi gbé níyàn tí òye rẹ̀ yẹ kó ṣe lè ṣe lọ bá àwọn tí òye yẹ kó ní kí wọ́n kọ́ ẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbéraga ò jẹ́ kó lè dẹni gíga èmi kí n wà lọ́dọ̀ alágbájá èmi kẹ́ni lọ́ máa kọ́ mi èmi etí wọn ètò wà mọ̀ ọ̀gá rẹ̀ nìkan ni gbogbo tó wà ti mọ̀ pátápátá ọ̀gá rẹ̀ ẹ máa gbáyé ẹ máa pọ̀ sí inú gbogbo kó o tó lè pọ̀ sí kó fara dà àwọn kankan mo máa ń sọ fún wa ní gbogbo ìgbà kò síbi tẹ́bi ò ti lè kẹ́kọ̀ọ́ a sì kẹ́kọ̀ọ́ tá a fi kú ni a ka ìwé tá a fi kú ni a fọwọ́ lọ́wọ́ ọgbọ́n tá a máa fi kú ni tá a máa fi kú ni ẹ̀ tó bá gbọ́ tó lẹ́lẹ̀ kò gbọ́n ẹ̀ parí ẹ̀ akọ wèrè ló so nítọ̀ kì í sábò. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ mi tẹ̀ wá bí àtẹ̀tọ̀ tẹ̀ gbọ́ mi lórí afẹ́fẹ́ lọ́ba bẹ́ẹ̀ di ẹni gíga láyé lọ́ba kí àgbà tó ń ṣe kó sẹ́ni ọlórí ọgbọ́dọ̀ di ẹni tó ń gba ìmọ̀ tó sì gba ẹ̀kọ́ rere tó dẹ̀ rẹ́dí láti bíṣọ̀ pé òun tẹ̀síwájú láti mọ nǹkan tí òun ò mọ̀ gbogbo tí ò bá mọ̀ láyé ọ̀gá rẹ̀ ni ìwé òwúrọ̀ ìkẹfà ẹsẹ̀ ìkẹfà bí ẹsẹ̀ ìkọkànlá a lè má kà tán tá a bá dá lọ́mọ tó kà ìwé òwúrọ̀ ìkẹfà ẹsẹ̀ ìkẹfà bí ẹsẹ̀ ìkọkànlá kí ló sọ. máa gbọ́ ìyẹn pé àti ẹ̀tọ́ lè kẹ́kọ̀ọ́ lára ìjàgbẹ̀ lára èèyàn orúkọ ẹ̀ tó pè é ìjànà tọ́ èrò lọ parí ẹ̀ ìwọ ọ̀lẹ kíyèsí ìṣe rẹ̀ kí ìwọ kí o fi gbọ́n. tó ti bọ́ báyìí gbogbo ẹ bá fẹ́ kí àgbà ẹ̀sẹ̀ ẹ máa gbilẹ̀ ẹ máa ṣe gbá ẹ máa sọ̀wọ́ ẹ kankan ọlọ́run kò tọ́ èrò lọ kó kíyèsí ìṣe rẹ̀ kí o sì gbọ́n láìsí ọgbọ́n oṣù tá a lè léwu láìsí ọgbọ́n oṣù tá a lè lọ ọgbọ́n la fi iṣẹ́ kan kú iṣẹ́ kan ọgbọ́n lè kó wọ́n pé iṣẹ́ tí wọ́n ń ṣe lónìí tó ń yọ̀ lé lórí gbogbo àwọn tó kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ pátápátá ara àwọn oníbàárà rẹ ni wọ́n ti gbà dábẹ́ lónìí tọ́ èrò lọ ìwọ ọ̀lẹ kíyèsí ṣe kí o sì gbọ́ ẹ̀yọ ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ lára èrò lára ìjánu lára ìjàgbẹ̀rẹ̀ ẹ̀kọ́ pọ̀ àǹtí yẹn dà. tí kò ní onídàájọ́. so ti gbọ́ kò ní onídàájọ́ yẹ́sì. alábòójútó. kò ní ẹni tí ń bójútó onímẹ́lò yẹ́sì. tàbí alákòóso. èrò ní alábòójútó kò ní alákòóso kò sí ẹni tí ń bójútó kò ní ẹni tí ń gáìdì ẹ̀ ìbẹ̀rẹ̀ sóríire fún gbogbo ẹ̀ dájú pé kó o mọ̀ pé ìwọ nìkan lọ dá wà àtọwọ́rọ̀ rẹ̀ ní kété tó bá fi ìjọba ṣe ìgbẹ́kẹ̀lé o ti mọ̀ mọ̀ bá yé ara rẹ̀ yé torí ìjọba tó o gbọ́ ara wọn báyìí kété tó bá fi ẹ̀gbọ́n rẹ̀ kan àbúrò kan ará àgbẹ̀wò kan sí àgbẹ̀kẹ̀lé o jẹ́ tẹ́lẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni
Bíbélì pé ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀lé ẹlẹ́ran ara ó ní ìbànújẹ́ rẹ̀ ó ní yóò pọ̀ gbogbo. Ọlọ́run ló gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé àti sí abáàrin. Inú òwe Yorùbá wọ́n ní àtẹ́lẹwọ́ ẹni, wọ́n ní kì í tán ní ọ̀rọ̀ iṣẹ́ ni wọ́n ń sọ nípa ẹ̀. Kò fẹ́ ká ìlú àtọ́kọ́ ṣe pé ẹ̀wọ̀n bí sí ẹ̀wọ̀n rẹ̀ sí ẹ̀wọ̀n balẹ̀ ó lẹ̀ sùn láti àárọ̀ òjì lọ́gbẹ̀ẹ́ òjì lọ́sàn-án gan. Aláyé òwe ṣẹ́ lórí rẹ̀ kì í ṣe pé ọ̀sán jẹjọ ìyàwó rẹ̀ jí jáde lé ṣáájú rẹ̀. Aláyé òwe ṣẹ́ èèwọ̀ ní onídàájọ́ kò ní àpàkóso ọ̀sẹ̀ tí lójú tó. Àgbà sì lè gbé lọ. Ṣùgbọ́n èrò ní sẹ́ǹsì ọlọ́wádé ọ̀dọ́ kó wọ́n ìṣe rẹ̀ ló sì máa ń ṣe ó ní kó lè máa dán. Àǹtí ẹ̀dá. Ní pèsè oúnjẹ rẹ̀ ní ìgbà ẹ̀rùn. Tẹ̀sán. Tó ń pèsè oúnjẹ ní ìgbà ẹ̀rùn, ìgbà ẹ̀rùn èmi àtẹ̀yìn láwa yìí. Màmá mi lójú pé kò sí bẹ́ẹ̀rù mọ́. Ìyàfọ́ àbúrò bá rẹ̀ kò sí bẹ́ẹ̀rù mọ́. Iye lẹ́nu kò sí bẹ́ẹ̀rù mọ́. Iye ẹlẹ́jà kò sí bẹ́ẹ̀rù mọ́. Iye ẹlẹ́jà kò gbogbo àwọn ọmọ wọn sí bẹ́ẹ̀rù mọ́. Èrò máa ń pèsè oúnjẹ rẹ̀, ìjàgbọ̀n máa ń pèsè oúnjẹ rẹ̀, sójà ant máa ń pèsè oúnjẹ rẹ̀ nígbà ẹ̀rọ tó wà ní Ṣàngó Òde. Oníkòkè lágbára tó dùn bá dé, àgbàrá lè wọ̀ lọ. Ṣùgbọ́n gbogbo oúnjẹ tó bá máa jẹ ní ìgbà òde, á kó sínú ìyẹn rẹ̀. Ibẹ̀ làwọn sáyẹ́ntìsì rí pé wọ́n lè ṣe fírísà tó máa pèsè oúnjẹ. Oúnjẹ tó bá kó sílẹ̀ ó lè lọ́dún ọkọ̀ nígbà jẹ́ òkú máa white. Ìbá ṣe black yọ white. Tẹ́ bá dẹ̀ gbé nǹkan sínú fírísà bàbá tó bá tutù dára kí ló máa ṣẹlẹ̀ ó máa white á tutù. Oúnjẹ tó kó bẹ̀ pọ̀ nípa kí ló ń sọ fún wa ó ní pé káwé bí alẹ́ bí ọjọ́ alẹ́ wa. Ìyá mi lè ta ó lè ta ìgbà ìgbà wò. Ìyá sọ̀sì sẹ̀sẹ̀ kọ́ lé náà. Ọ̀sẹ̀ ìgbẹ́ra ni. Ètò ti kọ́ ló ti kọ́. Àbábá fẹ́ kọ́ fún ọ lọ. Ẹsẹ̀sẹ̀ fẹ́ lọ́ra lẹ̀ sí lẹ́ẹ̀kì màá mi. Màá mi. Tẹ́ ẹ gbọ́. Àfa sọ̀rọ̀ olùkú ó dára mọ́ sẹ́yìn ọ̀rọ̀ lọ sí i. Ìdájọ́ ọ̀rọ̀ ẹlẹ́ gbọ́dọ̀ kà àwọn ìdílé tí a yí ìdè jẹ́ sípò èkú. That is it. A lè máa rẹ́rìn ògbógbó ọ̀rọ̀ ní wọ́n sọ. Mo fi sọ fún ẹ̀yin ọ̀dọ́ mi tẹ́gbà mú àtẹ́tẹ́ mo mi ní orí afẹ́fẹ́ ẹ lọ pèké àdúgbò ayé. Nítorí òṣèlú ìdílé kan pè wá nǹkan ẹ̀kọ́. Tó pèsè oúnjẹ rẹ̀ ní ìgbà ẹ̀rùn. Tó pé tó dùn wá dé kò ní lè jáde. Tó bá jáde àgbàrá òwò ẹ̀rù. Ọlọ́run ẹ̀sọ́ òfin ní agbára ilé tó kọ́ yẹn kò sọ àbàṣẹ tó nà mọ́ kò ní wọ́n dé àgbèrè ọ̀rọ̀ láyé. Yóò kọjá lẹ́gbẹ̀ẹ́. Ẹgbẹ́ ọ̀fíìsì ẹgbẹ́ rẹ̀ ṣe ẹgbẹ́ báyìí onímọ̀ sọ́dẹ̀ lórí. Ìtí mọ̀ sọ́dẹ̀ lórí kò ní káyọ̀ ọkùnrin káyọ̀ ọmọ ní àyà bẹ́ẹ̀ lókun kẹ́ ẹ̀ jáde sí ayé ń padà. Kẹ́lọ́ àmọ́ bímọ káàkiri nítorí ọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn. Ó lọ lórí ká máa bí sí ká máa rẹ̀ sí ọ̀gbọ́n ẹ̀ lórí sí. Ẹ bàbá ẹ lọ́dọ̀ mi ni gbọ́dọ̀ sí ìdájọ́ wọn. Àǹtí ẹ̀ dà. Tí ó kó jẹ ẹ̀jọ ní ìgbà ìkórè. Ó kó jẹ ẹ̀jọ ní ìgbà tẹ ẹ bá ń kórè tẹ ẹ bá ń yan àgbàdo tó bá bọ́lẹ̀ wọ́n sùn lórí. Ọ̀lẹ. Ìwọ ò ti sùn pẹ́ tó.
gbogbo ẹ bá fẹ́ kí máa yẹ ọ̀pọ̀lọpọ̀ sẹ́wọ́n yìí yóò tẹ̀lé ìgbà sọ yìí ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ wá bí ẹ̀ kàwé ẹ̀ gba sàkéèsì ẹ̀ lọ wá iṣẹ́ ní ìtẹ̀ máa kọ́ sàkéèsì yìí. ṣèbí ìjọba ti gbé ká lè ṣe wọ́n ní kẹ́kẹ́ ọmọ dáko wọ́n ní kẹ́kẹ́ ọmọ ọkọ́ṣẹ́. ṣèbí wà táwa lọ sílé ìwé táwa kéékèèké bàbá ṣẹ́rántí àwọn ṣèkọ̀ tó ń pè ní àti àbí kílẹ̀ ìpè tí wọ́n ní káyà ìgbàlẹ̀ wá káwọn àgbọ̀n àwọn èèyàn ló ṣe jọ. wọ́n ní ká mọ ìkòkò ká mọ àmọ̀ ká sọ gbogbo àsọ́ni tí wọ́n kọ́ wá pẹ̀. ẹ̀rọ wà lọ́wọ́ ní ìlú ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ẹni mo fi sọ nígbà tó fún àwọn èèyàn ní àwọn pásítọ̀ àtàkùn tí èsù lẹ́yìn kan wọ̀ láàrin dáadáa wọ́n tún ká lọ́wọ́ wá náà sẹ́ẹ̀rì ẹni bá fẹ́ sí orí kò sábà lọ́wọ́ fún ayé tó máa gbà. ọ̀gbẹ́ni kan sọ̀rọ̀ ní tọ́jú òní iṣẹ́ tó ń ṣe àwọn èèyàn pọ̀ nínú àwọn èèyàn sọ pé sí ẹ̀wọ̀n rẹ̀ ọ̀dà àdẹ̀tí ní ìgbẹ́pẹ́ gbogbo ọmọ ẹ̀dọ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́ ẹ máa gbé fún ara yín kó ká pé kó lè bá kẹ́ lè bá ga. tó o bá ṣe náà wí wọn níbẹ̀ gbé náà tó o bá ṣe náà wí wọn níbẹ̀ lánàá. lọ sí kápá o sì lè kàwé lọ sí tẹ́lẹ̀kà kó lọ kọ́ nǹkan tàbí kó mọ̀ ọ̀gá kan tó mọ̀ nípa iṣẹ́ kó mọ́ra so that iṣẹ́ tó o bá gbà kò ní sí kọ̀ọ̀pé olóbi ló wò ní ṣọ́ọ̀ṣì ọ̀nẹ́bí mi ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ àkọsí. ìbínú tó bí lọ kó ló bá yẹ ìdílé. ìgbésọ̀ pé ní kẹ́kẹ́ tó bá ti kọ ìgbà mi ẹ parí ẹ̀ kí ló wò sọ ó ní ẹ̀rọ kí ló pé ó ní ẹ̀rọ kò ní. ọlọ́run ọ̀sẹ̀ kò pé kó kéré ṣùgbọ́n kò fara rẹ̀ kó lè sọ àrẹ ní kékeré. tọ́ ẹ̀rọ lọ ìwọ ọ̀lẹ́ o síbi tí yóò ti lè kẹ́kọ̀ọ́ náà yẹ gbogbo ìgbésí ayé yẹ kọ́. alọ kò sí kọ́ọ̀sì kan tó wù ìtura ó jẹ́ kókó lọ ní àdìlọ́jọ́ mẹ́ta àdìlọ́jọ́ mẹ́rin. wọ́n lọ sí kọ́ọ̀sì kan lórí ọ̀rọ̀ church náà ní mo bá àgbẹ̀ ní church growth onímọ̀wá èrò lọ alẹ́ 2000 ọjọ́ mẹ́ta ọjọ́ méje la máa lò. àwọn táyà lọ́jọ́ kọjá sáré lẹ́yìn kan bẹ́ẹ̀ ká gbọ́ngù ó gbọ́ngù àtẹ̀mọ̀ ní ìmọ̀ mo sì lè kú tẹ̀ ní Yorùbá náà lè yẹ gbọ́ kẹ́kẹ́ náà sọ̀rọ̀ kẹ́kẹ́ kó máa gbọ́ngù lábẹ́lẹ̀ kí lè tún ẹ̀ ní Yorùbá. èmi sáà fẹ̀ tí sẹ́ mo gbọ́ gbogbo nǹkan tó ń sọ mo tẹ̀sẹ̀ ọwọ́ mi ò ṣe kí ọwọ́ mi ò dúró ó sì ló kàn mí mi ò lọ bẹ̀rẹ̀ pásítọ̀ nínú mo ra wọ́n sọ dúdẹ́dúdẹ́dú ọjọ́ pé bá táwọn ẹ máa ní púrógámù ní ṣàbí tó bá ní ẹ̀yọ́ ẹnìkan fún ní píríńtẹ̀ kò sọ pé ní sàkó wà ọjọ́ ìlànà yìí sọ bẹ̀rẹ̀ tó gbàgbà ló bẹ̀rẹ̀ kò lè bí lọ́wọ́ àdéṣà nígbà náà wọ́n làkọ́ nígbà ṣe ní sọ́pà ó lè bá ẹ̀ wá fún mi. ẹni tí ọba ní èyí tí ò lẹ́kọ̀ọ́ kò dé ẹ̀ it's a useless thing. kí ló gbé useless thing tó sábà ká jẹ́ ọmọ jísọ gbogbo tó ń sà ibẹ̀ parọ́ tó ká kó sáà jọ nígbà wá jáde fún ẹni ká lọ jẹun lẹ́yìn ọ̀gá pásítọ̀ wọn pásítọ̀ nìyí náà wọ́n tọ̀ ìwọ́ ká lásán lẹ́yìn pásítọ̀ lásán ní o pásítọ̀ lẹ́wọ̀ pásítọ̀ lórí ìjọ tó ṣe máa ń dà o kì í sọ̀rọ̀ sílẹ̀ o. wọ́n lọ sáré kára yóò balẹ̀ sí kò sí ó ní kò sí ó ní máa tó mẹ́rin ó ní kí ló ṣe ó ní láti lífìtì dákìlò lífìtì mo ní ìdíje ìdí bá pẹ̀lú gbogbo pẹ̀sán olùbẹ̀rù fúnàmù yẹn wọ́n ní gbogbo náà tó kàwé lómi sáàkì lífìtì ẹ̀ ọ́ mi ò lè dúró dẹ̀ ṣe ìlú jáde bá a ti wọlé lórí adé báyìí mi mo fi kó lè ti ó wà mo bọ́ sí òbí èmi ti lè sàwá
mo wá dà kalẹ̀. Mo lè kọ́ mi lẹ́kọ̀ọ́ àwọn tó bá ti àrísíà mi ò sọ pé mo yẹ kí o àrísíà náà. Olùṣèlú tọ́wọ́ bá tẹ̀ máa lo fún wákàtí mẹ́jọ tí wọ́n sọ̀rọ̀ lórí tí ìdàgbò méjì torí ẹ̀rù kún orí ẹ̀rù pọ̀. Màá bá àwọn ọ̀rẹ́ tó ní ọ̀la ẹ̀rù. Tọ́ ẹ̀rọ ìwọ bíi ìwọ ọ̀lẹ́ kíyèsí wọ́n pèsè ìjọba alẹ́ ìgbà wọ́n bá máa bá yìí nínú ilé wọn. Àwọn èèyàn ìṣèlú wọ́n bá máa bá yìí wọ́n bá gbilẹ̀. Kájọ́ bèrè kó lọ kẹsẹ̀ tó ń bá gbilẹ̀ yìí. Àwọn èèyàn tó kéde tẹ̀ balẹ̀ wọ́n máa máa fi ẹ̀yẹ ọ̀dọ́gbọ̀n tó tẹ̀ tó ní gbogbo ní ìgbà àgbáńlá yìí. Amen. Wọ́n lè wá sẹ́yìn olórí lọ pẹ́kọ̀ọ́ láàrin èèyàn. Mo jókòó yìí nígbà bẹ́ẹ̀ sọ pé èmi ló wà lọ jókòó tí a di èrò. Mo lọ wo ìṣe mọ́tò. Mo rí pé wọ́n máa tò lẹ́sẹẹsẹ. Wọ́n bá fi àwọn sójà sí gbogbo ẹgbẹ̀gbẹ́ ọ̀nà. Ẹgbẹ́ bí wọ́n bá fi àwọn olórí ńlá láwọn yẹn wọ́n fi sí gbogbo ọ̀nà lọ tó ṣe gbogbo ẹgbẹ́ àdìmọ́. Ọba wọn bẹ́ẹ̀ lé lọ́wọ́. Tí kan bá wá rí tí ẹ kó kú síbi kan kò ní jẹ́ àjà àwọn afi kàn wọ́n lẹ́nu wípé oúnjẹ ń bẹ ní ọ̀hún yẹn àwọn 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 tí o rí èlò náà lọ jáde èlò náà lọ jáde ọ̀nà lọ jáde ọ̀nà ẹ̀dùn máa lọ títí ojú yìí ló ní wọ́n ṣàjà náà yìí. Wọ́n lè jẹ́ wọ́n á tọ́jú ẹ̀ lè gbà tí o lè sí iye o sọ fún wa. Àkókò kan la wà yìí, àkókò kan ta ní agbára kan láti ṣe nǹkan. Ẹ máa bí sí, ẹ máa rẹ̀ sí, ẹ gbìyànjú, ẹ lọ di ńlá onímọ̀sọ́ ni lórí ẹni tí ó di ńlá kò ní yà ọ̀ lẹ́yìn. Ayé ẹni tó ní wù. Kò dẹ̀ ní tó lórí òun wípé ó lè ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ní babaláwo fi ń jáfa ọ̀rọ̀ ọ̀run ẹ̀jọ̀ ọ̀rọ̀ ọ̀run ló lè jọ márùn sọ̀rọ̀ ọ̀run babaláwo ń jáfa ní ìsè ojoojúmọ́ bàbá jáfa lọ́jọ́ máa rẹ̀ bí ọ̀pá can someone shout hallelujah? Praise God. Sórí ènìyàn lè máa gbàdúrà ẹ̀wù mi kọ́mọ rí ìgbà tó fẹ́ gbà tí ọ̀wá sí ìkan tó lọ àdúrà rẹ̀ mọ́ tí ọ̀wá kúrò bí àkàn tó lọ àdúrà ẹ̀ mọ́ nígbà tó ọba tọ́ máa ń léèwé lọ́mọ gba ọlọ́run jẹ́ fọmọ mi dá nígbà bá fi sẹ́yìn ọmọ lọ́wọ́ lọ́wọ́ padà pé ọlọ́run jẹ́ fọmọ mi dá ọmọ tó tọ́ léèwé tó sẹ́lẹ̀ tó dídí sùn tó ọlọ́run jẹ́ fọmọ rẹ̀ dá lórí owó ló ti máa dá ohun. Tó bá ti ń so wákàtí mẹ́fà tẹ́lẹ̀ yóò so wákàtí méjìlá tó ló ní kọ́ lọ́ọ́ jẹ́ kó máa pọ̀ sí i nínú nǹkan tí ń ṣe lọ́wọ́. O gbọ́dọ̀ yá ọ̀rẹ́. Nítorí báyìí kó o ṣe tó ọ̀bá ṣe tó ọba gbàdúrà àdúrà yé òde gbà. O lè ṣe rí ọ̀pọ̀lọpọ̀ tó yé òde tán kó lókè tán kó pẹ̀tẹ́lẹ̀ káàkiri. Nígbà ẹ̀ka ọjọ́ kan wà ọjọ́ bí o sọ fún lọ́ọ̀dì láti lọ gbàdúrà. Ẹ lọ sí nìkan ṣùgbọ́n nǹkan kan ló máa gbàdúrà ní lórí. Kí ni ẹsẹ̀ yẹn sọ? Proverbs 13:4. Mi ò gbọ́. Ọkàn ọ̀lẹ́ fẹ́ di ẹni ńlá. Ọkàn ọ̀lẹ́ fẹ́ gbòòrò fẹ́ gbòmọ́tò. Ọ̀lẹ́ fẹ́ kọ́lé, ọ̀lẹ́ fẹ́ nílé sílẹ̀ kí sí àjà. Ọ̀lẹ́ fẹ́ lọ sí ìlú òyìnbó. Kò sì rí nǹkan. Ntọ́ ń fẹ́ yẹ̀ òní ṣe kí ni o? Òní tẹ̀ ọ́. Excuse me, ẹ wò mí tí mo bá sọ pé ọ̀lẹ́ kìí ṣe ẹni tí ò lè ṣe báyìí ẹni tí ò lè wo ọmọ rẹ̀ gan bàbá náà ọ̀lẹ́ ẹni tí ò lè sọ sísí let me put this way ẹni tí ò lè sọ 20 naira di 25 naira ọ̀lẹ́ ni. Àwọn èèyàn ní ayé òní àtọ́ àwọn tó ń
mẹ́rù ẹ parí ẹ̀ ọgbọ́dọ̀ lè ronú kí ni mo lè ṣe. Báyé ṣe kí gbèbí máa ń tọ̀ kí gbèbí o. Tọ́ba ta àkóra àti gbàdúrà pé láìsí gbà ní 8,000. Tọ́ba ta láìsí 500,000 naira. Àwọn ìjẹun ẹ̀ gbàdúrà bọ́. Ok, bí wọ́n ṣe ń tà náà gbogbo ìsáwọ̀ ìrìnàjò láìsí. Ọkọ̀ lẹ́fẹ̀ẹ́ oṣù kò lè rí kankan ẹ kò lè rí kankan tó pé kí ni òórùn ọjọ́ ọ̀la ìrìn àjò ẹ̀ tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ ṣe kí ni òórùn mọ̀. Gbogbo ẹni bá fẹ́ tóbi tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ alẹ́ yóò sọ́gbù. O ní mọ̀ pé èèyàn bú ọ, èmi ọmọ pé èèyàn bú èmi tèmi. I don't know. Ṣé mo mọ̀ pé èèyàn bú mi ni kò kà mí? Ohun tí mo ń ṣe ni mo ń ṣe lọ. Àwọn tó bú mi ló padà bọ̀ wá yé mi. Dáàdi lè tíráì, ó ti bú mi sẹ́yìn o. Wọ́n àbọ̀ tèmi. Pásítọ̀ ya mi tíráì, ó ti yẹ̀yẹ́ mi, ó ti àlàkà mi o. Ẹ rà kàn mí. Torí àjọ wáyé nígbà kan náà. Àdáníjọ wáyé bákan náà. Ṣùgbọ́n gbogbo tí mò ń sọ fún mi pèsè ayé ti pé kí ọdún alẹ́ mi kúrò bá a kan. Pásítọ̀, ọ̀pọ̀lọpọ̀ tó kúrò ní ọjọ́ wọn pé wọn pèpìà kalẹ̀ fún ọjọ́ alẹ́ kò sí àjẹsẹ́kù. Wọ́n á ní kán lọ ra ọ̀gùn ẹ̀bá ní ẹ̀. Kò sí owó àbí dáa. Ọba tẹ̀ lọ́mọ ló máa rẹ̀ lọ́wọ́ fáìn ọmọ nǹkan bí ló invest ní ọmọ so ti wà láyé tó dáa. Ẹ máa bí sí, ẹ máa rẹ̀ sí, ẹ máa kọ̀, ẹ máa gbilẹ̀, ẹ bá dá mẹ́kẹ́, ẹ máa gbòòrò, ẹ máa gbòòrò, ẹ máa gbòòrò, ẹ máa gbòòrò. Ègbòrò ṣe fún wíwò. Tó bá yẹ pé ọkàn lẹ́fẹ̀ẹ́ tó dáa. Rántí ìyẹsẹ̀ tí ọ̀la bá àtẹ̀kọ́ gbogbo lọ́lẹ̀ ẹni tí ò lè ronú ọ̀lẹ́ ni. Ọkàn lẹ́fẹ̀ẹ́ yẹ́s. Kò sí lè rí kankan. Ṣùgbọ́n ọkàn àwọn tó ń sọ́kù. Àwọn kò sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá yẹ. Èmi tó pè kò sí ní ìlú ìgbà gbogbo ìwò náà ń pè mí. Kí mo pè é? Lè dá mi ló. Èyẹ ayé sọ bẹ́ẹ̀. Ẹ tún lè sọ mí. Ẹ sọ pé gbogbo lòwò. Ẹ̀mí rè é o. Kí ló wá kàn mí? Nígbà wo lè délé rẹ̀? Ìjọ pásítọ̀ bá ti gbọ́rọ̀ ẹ̀ lórí pé ẹ̀yin ọmọ olóòtú ń bọ̀ yẹn ẹ bá lè jìnlẹ̀ ẹ náà sì lé ayé pásítọ̀ ti bàjẹ́ lọ́wọ́. Ayé pásítọ̀ ti bàjẹ́ lọ́wọ́. Pásítọ̀ kan náà máa kọ́ yẹn lábúlé wa. Nígbà wà á lè jẹ́ wọ́n lè gbàdúrà fún wọ́n lè súlẹ̀ fún ẹ̀ka tó nígbà ẹni tó ẹni kọ́kọ́ ẹni gbé ẹ̀kọ́ sínú láìpẹ́ báyìí ẹni gbé gàrí nígbà wà á lọ tán ọkùnrin náà máa kọ́ ayítọ̀lé ara òní àbí ìyá àwọn ará gbé ayítọ̀lé ara òní ìwájú ẹ̀kọ́ ọba mẹ́jẹ̀ ẹ̀pà ìyá láyé tí wọ́n wá. Ó fi àwọn ọ̀sẹ̀ ló jí dàgbà. Ó dàpọ̀ wá 70 ló jí dàgbà. Títí mo sì máa ń ṣe káwé lọ́wọ́. Students sì ni. Ọjọ́ tí bá mo lọ sí lásìkò ẹ̀yìn, ọgbọ́n àwọn ìjọ ọmọ ta aṣọ ló kàn láti wà ní kíláàsì. Ìlú akọ̀wé dájú fún ọmọ wọ́n pè mí dájú. Wọ́n tẹ̀sílẹ̀ ẹ̀kọ́ ọ̀kan mi. Wọ́n sì gbé báàgì mi, wọ́n sì jókòó nínú ọgbọ́n.
ti jẹ́ tó ra wọ́n sọ ẹ̀sìn tó kàn mí kí ló wá kàn mí nígbà tó ti yẹ kó ṣe big man tó bá ṣe big man you become a small man kí ló kàn mí èmi kí n fi lọ fún àkókò olóògbé ní sìgá ìtọ́lẹ̀ ti kó sí mi lórí kò sí ní kú. Ọkàn lè ń fẹ́ ṣùgbọ́n kò lè rí ìgbà ṣùgbọ́n ọkàn alápẹ̀lẹ̀ tó ń sọ́mù lọ ọ̀pọ̀lọpọ̀ pé kí ni mo tún lè ṣe mo sọ fún mi lórí stars mo ti bẹ́ẹ̀ ẹ̀rọ ìyàwó ẹ̀ ti Amẹ́ríkà padà wá sí Nàìjíríà tó ti UK padà wá tó ti Canada padà wá ẹ̀jọ̀ ọ̀pọ̀lọpọ̀ kí náà wá sí wọ́n wá dàbò ọkọ̀ náà pàkà òsè pàtó ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ọ̀dà kò láyé bẹ̀tẹ̀ ọkọ̀ náà kì í ṣe náà ti àdáṣe kí ni náà ti àdáṣe wọ́n kàtàbílà. Bàtà ìtàlẹ́ kò sí ìtọ́ tó péjú iṣẹ́ àgbẹ̀ ayé ìjọ àwọn oníṣòwò àwọn ìyàlọ́jà náà bu àgbẹ̀ mọ́lẹ̀ àgbẹ̀ torí ẹ̀ bá burú náà máa bọ̀. Àgbẹ̀ ní nígbà tẹ́tí sọ. Àwọn ọmọ wa tí wọ́n kàwé àtàwọn náà àwọn àjọpọ̀ gbogbo àwọn tí wọ́n ní ìrajà náà ń sọ yìí àwọn táwọn ṣiṣẹ́ gan táwọn ṣe ẹ̀dá táwọn dáko àṣọ wa ń pọ́n kékeré sí i. Wọ́n wà ní òpàdé àwọn akọ̀wé ẹ̀jẹ̀ ká ṣe fáwọn wa ní from farm to the table ó ní dára lébẹ̀ rẹ̀ from farm to the table pé láti owó lọ sórí tábìlì láti bùṣẹ́ láti mọ̀ ẹ̀jẹ̀. Ìwọ táwa ti ṣe ká ẹgbẹ́ ìdáta ẹ̀jẹ̀ ká fi ṣe ìwọ ká gbé ní ìbọ̀lọ́ àbọ̀tà àbí ká bàjẹ́ àwọn bàjẹ́ àṣì ẹ̀já àṣùwọ̀kẹ̀ àpàkéjì ní àdẹ̀lẹ́bẹ̀ mọ́nà tábẹ̀ ẹ̀dẹ̀lẹ́bẹ̀ ẹ̀dẹ̀. Ẹ wà rí àwọn tó ká yunifásitì láàrin ọdún mẹ́ta wọ́n wá dàbí ìlà tó ń yọ owó lò ká wá ní ìlú ìwé àwọn náà wọ́n tí ì ní ìlú láyé. Gbogbo àwọn yẹn tó bá ẹ ṣàfihàn wà kán tí ó yìí wá láti ibi gbogbo. Ìtàwọn ṣe hàn jẹ́ kó máa ṣe sí wa. Tọ́ba ti sẹ́tọ́ wọn pákéjì ẹ̀ ní ibẹ̀ láti rí òbí. Àwọn ọ̀gbọ́n pákéjì òbí. Wọ́n ṣe lè pé ó ti di pọ́ùdà tó máa ṣe ìdá ẹ̀ tó wà lóbi ẹ̀ bá ti dànù. Kọ́ni ọdún mẹ́ta òkè òde bàjẹ́. Ẹ lọ wá ìmọ̀ kan ìmọ̀ ẹ̀yọ́ ọmọ mi tẹ̀ wá lórí. Wọ́n lọ lóyìnbó láì tẹ̀ kó dé sẹ́kàn lọ́wọ́ láì tẹ̀ ẹ̀rú lọ lọ sí. Ẹni dájú ilẹ̀ sọ gbogbo ẹ̀kọ́ fi sọ fún ọ. Wọ́n dán wò ó fẹ́ lọ sí ìlú òyìnbó láì tẹ̀ kó ní iṣẹ́ ọ̀gá. Má kàn gbé sàtìfíkẹ́tì ẹ̀kọ́ náà lọ sí o. Lọ́kọ́ bíríkìtà, lọ́kọ́ kápẹ́ntà, lọ́kọ́ plọ́mbà, lọ́kọ́ ẹ̀lẹ́tíṣà, lọ́kọ́ gbogbo ẹ̀. Kò pọ̀ àti tó ló dé PhD tọ́lọ́ lọ́ọ̀lọ́ ìbò géètì lọ́dọ̀ lọ sí o. Number one, olóògbé yunifásitì sàtìfíkẹ́tì ìlú òyìnbó. Ìbàdàn wọ bẹ̀, Ifẹ̀ wọ bẹ̀, bọ́yá àzíkù àbí kíní kan ọ̀sà yẹ̀bi ìwọ̀n bá péréte. Tọ́ba kàkà ń bíríkì bí ìgbà ìyàwó nǹkan kan lọ́lọ́dọ̀ lóyìnbó ọmọ sí géètì tàbí kọ́ ọmọ ní pápásì bá máa lú ọmọ kó bẹ́ẹ̀ ní ọmọ ní pápásì. Lídìí ẹlòmíràn Jésù. Kalau bapak lupa dia suka kan? Aja cukup ada dia mati sih. Èmi mo lè sọ fún ọ̀nà lọ. Ẹ wà máa ká parí pé ọ̀dọ̀ kò fún mi lówó ọmọ sẹ́yìn ní. Wọ́n ṣe iṣẹ́ kan lórí owó tí wọ́n ní sí àṣekú lówó ẹ̀. Bàbá gbọ́ ẹ̀ tẹ̀yà kí lè tu ẹ̀ àti ọmọ máa bọ́ ọ̀dọ́ tó àlọ́. Òní ẹ̀ tẹ̀yà níbẹ̀ ni kò tọ́jú wọn kó tọ́ra wọn sí náà báyìí ṣe ká kọ̀ọ̀kan tó gbogbo ẹ̀ sí. Kò sì gbọdọ̀ ṣe pé fún ọba kan pé mú òun náà kọ́ ìlú ọdún. Kò sí géètì gbàgbọ́ lọ sọ̀rọ̀ àwọn tó níbi investis ní Nàìjíríà bí tó ní wọ́n pé tẹ́wọ́n máa tọ́ sí kankan
orí wọn bẹ̀ etí máa nù lẹ́nu. Àwọn ló wá wáyé pé wọ́n fẹ́ wá establish ní wọ́n wá establish lọ́lẹ̀ bá méjì ẹ̀ ká méjì ẹ̀ lé pàápàá lórí ìfàlẹ̀ wọ́n mọ̀ pé ẹnu gbọ́dọ̀ ṣe kí ni òun náà ẹ̀wọ̀n gbèsè èsì lórí ọmọ nìkan ò ó ṣe sọ fún wa ẹsẹ̀ lẹ́nu ní ìdúró pé ọlọ́run tó yá máa bí sí wọn yóò sì tọ́ wọn kò sí tó kọ́ náà pẹ̀lú ọwọ́ ọ̀tọ́ wọn rẹ̀ ìwọ lọ́wọ́ tọ́ wọn rẹ̀ àbí sọ ti gba school fees lọ́wọ́ ọlọ́run. Àwọn èèyàn ní ẹ̀dá mi ló wà ní sáà fi di aláwọ̀ ẹ̀dá mi sọ ti gba school fees lọ́wọ́ ọlọ́run. Praise the Lord. Ọkọ̀ lẹ́fẹ̀ mo fẹ́ ní kan sọ̀rọ̀ lọ́jọ́ mo kẹ̀kẹ́ pé àti ẹ̀kọ́ mo tó mo tọ́jú iná. Tá a bá múra sí ọ̀rọ̀ ara gẹ́gẹ́ bí òkú táwọn ọmọ yìí tí wọ́n bá fi gé dàbí ẹ̀kọ́ yunifásitì ẹ̀rù wá ẹ̀kú wo lè ní. Ẹ̀yin òkè àmọ́ make sense. Dáàbò ni bàbá sóòtọ́ ni mo ń sọ ọmọ gbàdé tọ́ ọ. Bàbá nígbà tó tọ́ mo mọ̀ báyìí ọ̀gá iléèwé kí ẹ tó lọ sí sùn láàárọ̀ ní pírísípà tó lọ sí sùn láàárọ̀ wọ́n kọ́kọ́ ṣe kakúkakú lóṣogbo torí ọ. Ìgbà tí wọ́n àwọn aráàlú yóò tó mú wọn sọ́dọ̀ sí kú jẹ́ntú wọ́n mọ̀ ẹ̀wọ̀n bínú títí lè tó àwọn ọmọ rẹ̀. Máa ń mú kí wọ́n fẹ́ fún àwọn ọmọ rẹ̀. Yẹ́n ní ìlú yóò máa yẹ kí káàkiri wà lóko. Kí wọ́n fẹ́ fi tó àwọn ọmọ rẹ̀ yẹ kí wọ́n ta lúdò kọ́ máa ta lúdò kọ́ máa ta. Torí ìyá mi lè ta lúdò báyìí, ìyàfọ́ mi lè ta lúdò báyìí. Gbogbo ìyá yìí kí ló kúrò kú kẹ́ ta lúdò lò. Bí ẹ tó torí bá bá kó ìpa lúdò yìí náà tó. Kí lúdò lè ló ṣe kéde. Yìí náà kò ká tó tó. Ọ̀rọ̀ mi ní àná. Ẹ má bínú bí mo ṣe rí náà lúdò. Tọ́ọ̀ bá tẹ́tẹ̀ òbí bí àkàlẹ̀ táwọn ẹ bá fi wọ yunifásitì kó ṣẹlẹ̀ sí ní kí wọ́n fi bọ́ pàtàkì lọ́dún mẹ́ta. Ibi ọmọ wa burú sí pé àtúnṣe wọn lè kíkì bí mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní bẹ́ẹ̀ ká pé kọ́tà kò kó dúró ní lẹ́sẹ̀ kò ní gbà. Ẹyẹ ìyẹ̀sẹ̀ yóò máa gbà. Kò ní gbà. Ẹkún ló máa sún lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni. Ọmọ tó lọ jókòó sí ti kànga tó ní mi ò ní òbí. Kí la wí? Ó lọ jókòó sí ti kànga ó ní òsì dáhùn ayọ̀ ọ̀dọ̀ ìgbé tó ń ta. Sẹ́ẹ̀tì mọ́. Ẹ̀ka kí wọlé wà wọlé ẹ̀kí kàkà mo tó kòsí bẹ́ẹ̀ bá ṣúgà mi kẹ́ mọ́ bá lè mọ̀ ẹgbẹ̀ wọlé nù inú ọ̀gá. Tọ́wọ́ àjọ lọ́wọ́. Ó ní mo bá sọ tọ́lọ̀ mi fi máa ń lè. Ìrìn àjò tí mo rìn ní. Ọmọ tí wọ́n ń gbé lọ́jọ́ náà ní bàbá sáká ọmọ olóògbé dídà tó àwọn tó lóde yìí. Ẹ̀sàká ló lọ sá lórí ti pati onípati ọ̀dọ̀ ráyè sí ọ̀rẹ́ náà bá káàkiri asọ́kọ̀ gbọ́dọ̀ jáde àtọ́wọ́ àrà àfàìmọ̀ kí aṣọ rẹ̀ yẹn mọ̀ di ọ̀tá rẹ̀ nígbà wọn rẹ̀ bá ń dísílẹ̀ láti ẹ̀kọ́ yìí kí n bá rí sẹ́ẹ̀tì tàbí polo lọ́ba nílò èkó yà wọ́n lọ́ tèmi kò sí tọ́kàn abẹ́rẹ́ ti sìn kò dé yàpọ̀ ní ìjọ kan èdè kan ló ló pé wọ́n lọ ìlú èkó nígbà mo ní ọjà àkọ́kọ́ lọ nígbà mo ní yàpọ̀ ní kẹ̀kẹ́ àti mo náà ní lọ ìlú èkó ordinary days lásán àti tí sẹ́ẹ̀tì ẹ̀rọ tí wọ́n tọ́kàn gbé báyìí. Lẹ́yìn aṣọ méjì ìdòwò. Àṣẹ́lẹ̀ pọ̀ rẹ̀ nìkan ní o. Nígbà wọn lọ
lọ́rọ̀ náà kẹ́rù wọlé pásítọ̀ ẹ̀rù àwọn ọ̀dọ́ fílẹ̀ tó wọ́n máa ń yọra ní ọ̀nà ẹ̀wọ̀n tó wọ́n lásán. Àwọn èèyàn tó wà lọ ti jí lára pẹ̀lú jíǹsì pápápápá pẹ̀lú wọ́n ti èmi nìkan wọ́n fi ilé tí wọ́n máa sọ èyí tí wọ́n ṣe ti sẹ́yìn bí àṣìlẹ́sẹ́yìn bí bóyá mo lọ 21 years lákòókò tí mo lọ bóyá ni mo wá aṣọ bí mẹ́rin péré tí mo fi ìwé ni mo lọ. Amen. Yeah, Lord. Yeah, Lord. It is so we come. Redeeming time. All this are you. Ever like in the way, might take your opportunity to pass them by. It's your whatever partner to see. If they say kia. And right back down. To be good to boy. You have been at your mother and Parier. Ilẹ̀ tó máa wọ́n làwọn ò mọ̀ ẹ̀rọ ìgbà kàkà tí gbogbo ní gbogbo ọjọ́ tó dé wọ́n lórí bọ́ọ̀dà ó bọ̀ àbólè àwọn lọ́la. Iṣẹ́ tó ń ṣe lónìí mo fi sọ gbogbo àwọn iṣẹ́ tó ń kọ́ ṣẹ́ ọwọ́ àbọ̀ ẹ̀ wọ́n ti da kọ́sítọ́mà ṣé mo parọ́ ni. Gbogbo bí tó ti ń tajà tí ń rajà pọ̀ rẹ̀ kí ọjà yẹn náà wọ àwọn náà wọ́n bá rí owó wọn bẹ̀rẹ̀ rìn. Máa ronú tó o lè ṣe ẹ̀rà gbà padà. Ẹ máa tó gbogbo ọjọ́ kò lè ṣe. Máa wò kí ní òun lò wá pẹ́. Ẹyin mo máa dá ẹgbẹ́ náà sí ẹgbẹ́ ẹni mo ti bá yín sọ̀rọ̀. Àtẹ̀yìn bàbá dá ẹgbẹ́ náà sí àtẹ̀yìn táyì sẹ́ ìjọba kan tẹ̀ wá ní. Kẹ́ ẹ tó kó ẹnu sẹ́ ẹ lọ establish nǹkan kan. Mo ti gbọ́ wọn bí wọ́n sọ̀rọ̀ àwọn ìbá tó kàlẹ́. Mo ṣe nípa mo gbé kalẹ̀. Bóòni ọjọ́ kan mo pàdé ẹ̀ òun àtàwọn ẹgbẹ́ rẹ̀ yóò kó òun dání kákákákáká. Àwọn ibi iṣẹ́ oníbàbí wọn ní kan lọ wá kọ́sọ́mà. Pẹ̀lú sàkéètì náà kan náà. Àmì kan jẹ́ ìkọ̀kan lọ wá. Kọ́mọ́ wà. Mo wá gbọ́ wọ́n. Oníbàbí ní káwá lọ́wọ́ dání. Nígbà ọ̀dọ́ sọ̀rọ̀ bá gbọ́ sọ́fíìsì ló ní pẹ̀lẹ́ o. Wọ́n ń fi ìpín ààrẹ fún ọdún ọ̀la. Wọ́n gbà kó máa ṣiṣẹ́ báńkì títí ọdún àbíyè. Kó o tó kó báńkì lọ́wọ́ àkàtúwò wọn sí lọ́wọ́ ti báńkì dé sílẹ̀. Kó o ṣàwọn báńkì o máa ní access láti gbàdó ọmọ fi ṣe iṣẹ́. Títí ìjọba náà gbé ọmọ kàdúná ló sọ pé ókè èmi náà ti fẹ́ fi ṣe é lẹ̀. Ṣé bá ń ṣe kí ẹ̀rọ ayé káàkiri yìí nígbà ọba ṣe wáyé wọ́n ṣe máa ń rán káàkiri náà ni nígbà ọba wà ní oyún náà lọ́wọ́ ta kẹ̀kẹ́ ojú síta bẹ́ẹ̀ ṣe máa káàkiri náà ni. Onígbòlè lẹ́yìn tó sọ abẹ́ òkúlẹ̀ lórí tó sọ abẹ́ ṣùgbọ́n ní iná kàn rẹ̀ wípé ó ń pèpè ọdún ọ̀la ni. Iṣẹ́ tó o ṣe pẹ̀lú wọn ó lè ṣe ìdàgbẹ́kẹ̀ fún ara rẹ̀ gbogbo rẹ̀ nílá. Ìlú òyìnbó tí o lọ tó bá ti jáde láàárọ̀ ó di aago mọ́kànlá alẹ́ tó ń wọlé
olúwa ló wọ̀ ọ́n mi ń sẹ́ wọ́n á jókòó iṣẹ́ náà rà bí ìṣèlú tí n bá dà sí mẹ́ta tí n bá lè ṣe yàtọ̀ bẹ́ẹ̀ ní Nàìjíríà ayé ìlú ọ̀dà. Ẹ̀yẹ ni mo bá sọ̀rọ̀ àpò ó lò fi bọ́ sàn òpè lábẹ́rẹ́ ọ̀dà rẹ̀ ó wà ó lò gbàgbé ló fi sọ́kọ̀ ó ní torí bá ṣe máa tọ́jú báyìí ní sẹ́gbẹ́ òtún lọ fi sẹ́yìn ìdẹ́gbẹ̀ẹ́ Sunday ó náà fi gbà kú gbà wọ́n. Sọ́bí nọ́ọ̀sì dà kọ́mọ́dọ̀ lọ́jọ́ Sunday. Sọ́bí ọlọ́pàá dà kọ́mọ́dọ̀ lọ́jọ́ Sunday. Kò sí tó dàbí kéèyàn kó tó wà ní òmìnira fún ara àti. Kò sí nǹkan tó dàbí rẹ̀. Bàbá wù náà jà jẹ parí ẹ̀. Bàbá wù náà wà wọ́n. Tí yóò lè bá yìí. Ẹ ṣàmì mẹ́ta. Bísí ẹ̀rọ rẹ̀ sí ẹ̀rọ sọ. Kí lè ṣe ṣe wí? Ẹsẹ̀ ṣe ṣẹ́ẹ̀tì ká ẹ̀ tún pè é ti bá dé ẹ̀ náà pọ̀ sí i. Ẹ máa ra ìgbà padà. Ẹ máa ra ìgbà padà. Nítorí kúkú ni àwọn ọjọ́. Torí kúkú làwọn ò tí ì lọ́jọ́ ọ̀la. Mo sì nǹkan míì tí mo ṣe ẹ wò mí tí ò mú èrè wá tẹ́lẹ̀ olówó abẹ́ sí mú èrè wá lónìí. Mi ò sọ pé sẹ́ church mi ò sọ pé sẹ́ pastor. Yà tí mo fi ọwọ́ mi ṣe. Tí mo fi ọwọ́ mi ṣe. Tí mo ti mo sáà ti mọ̀ ẹ̀yẹ fi sẹ́gbẹ̀ẹ́ mi. O náà wá béèrè. O náà wá gbó bí ọrùn. Iye tí wọ́n fẹ́ tà kàn mí. Ẹ bá lè ṣe kí ni? Ẹ bá lè rẹ̀ ẹ máa nọ. Ẹ là pàpà yà. Búburú. Ẹ parí ẹ̀. Kristian. Proverbs chapter 16. Ìwé òwe. Sorry. Ecclesiastes. Oníwàásù oríkèjì ẹsẹ̀ kẹwàá. Ìwé oníwàásù oríkèjì ẹsẹ̀ kẹwàá. Wọ́n tó ṣe wípé. Kí lẹ wí? Ìwọ tó ṣe wípé. Ẹ máa gbọ́. Ìwọ má ṣe wípé. Nítorí kí ni ọjọ́ ìṣáájú. Nítorí kí ni ọjọ́ ìṣáájú. Ṣé sàn ju wọ̀nyí lọ. Ṣé sàn ju àkókò yìí lọ. Sọ̀tọ̀. Ayé àwọn ọmọ wa dáa. Àgbáyé bàbá wa dáa. Nǹkan rọrùn. Nǹkan dínwó. Nǹkan jáwó. Ayé tiwa yìí. Gbẹ́dà wà nígbà náà. Ọlọ́run wọ́n ṣe sọ̀rọ̀ nípa ayé àwọn tó ti kọjá. Wọ́n bàbá wa táwọn yìí wọ́n sọ̀rọ̀ yẹn. Láàárọ̀ kùtùkùtù. Àdáwọ̀ ṣe kí ni? Àdáwọ̀ mọ̀ ọ́n. Lóyè òkúta. Kò tún sí dáńdá. Nígbà wá fún àdàtí títẹ́ wá fún wọn mọ̀ fọ́ sọ́kún dáadáa fáì. Ó dòkó. Gbogbo ọmọ tó bí bí wọ́n ló ń pọ́n lọ. Ìjọba ẹ̀ ló láàárọ̀ nígbà ọ̀gá lórí. Ó dání. Ó dání kí wọ́n fún. Ibẹ̀ wọ́n ti fi sílẹ̀ lọ́wọ́. Wọ́n ta pàràpàrà. Wọ́n lọ fún mi odò. Báwo ẹ bàbá àti ìgbà kan bẹ́ẹ̀ kò fi tọ́kẹ̀ wọn? Ẹ̀jẹ̀ ń tọ́ ni wọ́n wí. Ibi tó yẹ wọ́n ṣe kí ni? Tó wọn ọ̀rọ̀ sí ìgbà bẹ́ẹ̀. Wọ́n è sọ̀ yẹn nígbà yẹn. Tẹ́ ẹ bá tó bá di aago mẹ́wàá kọ̀ lè bọ́ ọkùnrin kan lábúlé. Abẹ́ lè bọ́ lábúlé. Wọ́n ti gba ọkùnrin. Ọlọ́wọ́ dáhùn ní ẹ má ṣe máa fi àkókò àti ìdánwò ìsìn yìí. Báwo wà lè lo àdéhùn nǹkan ní ìdí àdìsí? Ọpọlọ wa yóò gbọdọ̀ sùn lórí bí nǹkan ṣe ń lọ nínú gbogbo àgbàlá yé kí ṣẹlẹ̀ bí àlẹ́ kan wọ̀. Nǹkan kan ẹni kan lọ́mọ. Èmi àtẹ̀lẹ̀ kan kọjá lọ bẹ̀yẹ. Máa yẹ ẹ̀wọ̀ máa yẹ ẹ̀ lọ́wọ́ ẹ̀. Àgbẹ̀tẹ̀ náà pọ́n ẹ̀ bọ́lẹ̀ pọ́n bí ká lọ. Máa yẹ sórí ẹ̀ kúrò. Ní ẹ̀gbọ́. Ó ní bàbá wa ní ọ̀gbọ́ ní ọkàn mi lọ ní ìyá yóò kú gbòòrò rèé ni ní kí ló dé yóò kú gbòòrò òkú tó fi kú sínú rìn ní ọkàn rẹ̀ lọ sí ibi tó wà ní. Ara ẹ̀ lásán ló ṣe kí ni ẹni bá ta pẹ́pẹ́ tó fi gbọ́dọ̀ rẹ̀ ẹ̀ ṣàgbé àwọn tèmi.
ibi káwa olóògbé ẹni bá ta lé ìlú wọn bá yẹ dàgbà ìtẹ́yìn ọ̀hún ká ọkọ̀ ẹsẹ̀ tí wọ́n kà yìí olùsọ̀ nínú tó bá yẹ kó fún bẹ́ẹ̀. Ìwọ má ṣe wípé. Ìwọ má ṣe wípé. Nítorí kí ni ọjọ́ ìsáájú ṣe sọ̀tì wọ̀nyí náà. Wọ̀nyí náà. Nítorí pé. Ìwọ kò fi ọgbọ́n bẹ̀rẹ̀ ní ti èyí. Ó fọwọ́ bẹ́ẹ̀ orí ìdòwò pọ̀ fọwọ́ bẹ̀ kó làkúkú ìṣèlú bọ̀dá. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì làwọn ayé aláìsàn lọ́dún tẹ́lẹ̀. Lábúlé wọn. Sẹ́ńtà ìkànnì God bless you. Happy New Year. Àti kórè. Ọtún. Ẹ̀bà láyé àmàlà láyé ọtí bẹ̀rẹ̀ ìyàtọ̀ ìwé. Ẹgbẹ́ làbúlé. Ẹgbẹ́ bí sí ojú wa. Ẹ̀kọ́ ogun náà. Ọjọ́ tí a bá yọ ọdún dé, ìdáwọ̀ ọdún ká bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ láìbẹ̀rẹ̀ sí. Láìbẹ̀rẹ̀ sí. Ìgbà àtijọ́ rí. Lọ́wọ́ ní ọ̀pá yẹn ti yẹn náà lẹ́ẹ̀dí. Ṣé wàá náà òbí sọ̀rọ̀ ní láìsí àtijọ́ àdínlọ́gbà báyìí? Ẹ̀ka láìpẹ́ láìsí ọdún. Ọba fẹsẹ̀ òbí ọdún ẹ̀dùn. Abúlé àkọ́kọ́ ìkórè ìkẹ́kẹ́. Kírísímàsì wọ́n ní kápá gbogbo ẹ̀ sí kápá pọ̀ sí abúlé yìí. Inú wọn mọ̀ ní wà. Ṣé láìsí lè ti láìsí wá sí èdè tiwa. Bí nǹkan ṣe yí ni ètò tó yí wẹ̀ tí mọ̀ tí yóò lè ta. Ẹ̀sà mi dáadáa. Fi ọmọ béèrè ẹsẹ̀ tó kàn tí wà fún yín. Ìwé òwe 19:8 ọ̀pọ̀ sí kúta. Láti ìgbéyà láti ìgbéyà tó bí wa. Láti ìgbà gbígbóòrò wa. Láti ìgbà tó gbowó. Kí ló ta? Ẹni tí ó gbọ́n. Ẹni tí ó gbọ́n. Ó fẹ́ ọkàn rẹ̀. Sẹ́yìn ìjọ ẹ wò mí ẹni tó bá gbọ́n láti gbé nǹkan sí láti gbé nǹkan mọ́lẹ̀ ẹni tó bá gbọ́n láti ronú ọjọ́ ọ̀la kọ́kọ́rọ́ ṣiṣẹ́ yìí ó ló fẹ́ràn ọkàn ara rẹ̀ ó fẹ́ràn ẹ̀mí ara rẹ̀ ẹni bá lè gbọ́rọ̀ yìí kó wò lò ẹ wọ́n mọ̀ lọ́wọ́ yìí kó tó bá jókòó báyìí lóde tí wọ́n ń jẹun náà mo dé ká àwọn ọmọ wọn dé wọ́n ti jẹ bá sáàdìyà ọmọ ṣé mo parọ́ ni. Bẹ́ẹ̀ gbọ́ báyìí ọmọ bẹ́ẹ̀ máa sọ ìtàn náà tí sẹ́ni tí mo bá gbé máa gbó fún lójú wọn. Mo ṣe bẹ́ẹ̀ yọ̀ lọ sọ̀rọ̀ pé ẹ̀yin mọ̀ tó wá gbọ́ pẹ̀lú àkókò ọmọ ẹgbẹ́ mi tó bá mi dá àgbẹ̀sán ẹ lọ fi ó síbi kan náà tí a ní iṣẹ́ wọn kan lọ. Mo ti sọ fún yín tó ọ̀bà ní iṣẹ́ wọn lọ́wọ́ wọ́n sọ fún òun lọ gbé omi lọ gbé lásán ìyá. Ọmọ bàbá ọmọ bá ṣe ń gbé olówó díẹ̀ lọ ọmọ bá ṣe ń rẹ̀ wá àti ìgbà olówó díẹ̀ lọ ọdún ní sísáyé ní òsì tọ́jú ní ayé ní tọ́jú sísáyé ní tìjà máa ṣe tọ́jú iye tó fi rẹ̀ wá àti ìgbà ní UK wà á wí. Ọ̀rẹ́ mi kan wá mi wá ó fẹ́ dá oko lásìlẹ̀ ní Ọ̀ṣun state ló wá gbé mi bẹ́ẹ̀ ni fóònù ọmọ ẹ̀ wọlé ọmọ rẹ̀ ẹ̀ yóò bẹ̀rẹ̀ lọ́wọ́ ní báwo ni tó ti parí ẹ̀ olùfẹ́ ṣe òye tó olùfẹ́ ṣe òye tó èyí ọmọ náà tẹ̀ wà ní Canada ní wọ́n wà nígbà tó sọ iye tó fẹ́ fi ṣe orí àdéhà dọ́là tó wọ́n wá sọ̀rọ̀ ó jáde ní ṣé o fẹ́ ìfúnra ẹni wọ́n fi ṣe ó sàṣọ iye dọ́là bí o fẹ́ tí ó ní owó fẹ́ ṣe ní 40,000 naira ní Nàìjíríà wọn ni ní owó Nàìjíríà ní wá ṣe ẹsẹ̀ ìjàmbá ní ọjọ́ ogójì ẹgbẹ̀rún 40,000 èrò wá sí náà ní ọ̀rọ̀ wá sí ọ̀pọ̀ lórí fáàbàdà kí ni wọ́n pa àwọn èmi láyé sọ́ọ̀jẹ̀ pépà ni sọ́ọ̀jẹ̀ sàtìlẹ́tì bébí bá pa á tọ̀ wá ní yàrá sóòlù ló sàkéjì ẹ̀kọ́ ọmọ ọ̀run nínú ìlú òbí
ló fẹ́ wá ṣe olóògbé akọ́mọ́ ṣe lọ́sẹ̀ lọ́sọ tẹ́lọ̀ kó bẹ́ẹ̀ fi ṣùgbọ́n fàdé kó wá kọ́ sókè ní kí ló dé ó lẹ́yìn tí ò bá ní sí ọkọ̀ níbi tó ń bà yìí. Ọ̀rọ̀ náà pèsè fún wa ká àjọba ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ méjì ká bá yìí bá mọ́sẹ̀ nìkan lọ kọ́sẹ̀ wọ́n á fojú gbogbo panẹ́mítà wọn gbogbo kápítà wọ́n á fojú gbogbo bíríkìlà wọn fojú gbogbo ẹ̀dẹ̀ tí àgbẹ̀ tó wà láyé rí wọn lọ́wọ́ tí ń gbọ̀ kàkà ń gbòòrò báyìí ní ìsìn masters ló wà lọ́wọ́ graduate wà ní ọ̀pọ̀lọpọ̀ àti ìmọ̀ràn tí yóò lè ta. Kí ló kà? Ẹni tí ó gbọ́n. Ẹni tí ó gbọ́n. Ó fẹ́ ọkàn ara rẹ̀. Ó fẹ́ ọkàn ara rẹ̀. Ẹni tí ó pa òye mọ́. Ẹni tó pa òye mọ́. Yóò rí rere. Rere ló máa rí. Ẹni tó gbọ́n. Ó fẹ́ ọkàn ara rẹ̀. Ọgbọ́n ní lọ́dọ̀ iṣẹ́ kan fún kan. Owó máa di àtọ̀ rẹ̀. Ẹni tó fi òye mọ́ ara rẹ̀. Olúgbọ́n. Ìṣe Nàìjíríà náà dé ló máa sọ wá lóko ti sẹ́kọ̀ọ́ sí i. Who are you? Ìdí àgbà wà lórí wà lóko ti sẹ́kọ̀ọ́ sí i. Ṣé gbogbo ẹ̀kọ́ ni yóò yí? Wọ́n ní ilẹ̀ kan mọ́ra ní 3,500 naira nígbà yìí. Èló? 3,500 ikú mọ́ ẹ̀ parí ẹ̀. Ọwọ́ sọ́sì wọ́n dá ìjọ wà ní 3,500 naira. Nàkàbà bá mi gbà kan ní wọ́n da ìlú náà dàgbà tí sórí rẹ̀ ní ẹ̀dá lè jọ ilẹ̀ yìí ní àwòrán wọn dàgbà tí sí gbogbo ẹ̀yẹ fẹ́ kà má dùn sí wọn. Ìjọba fẹ́ ra ìlú ẹ̀ fẹ́ ra wọn náà. Iye lẹ́yìn bá fẹ́ ta ní bẹ́ẹ̀ sọ. Wọ́n bá máa fún wọn kó ìlú ẹ̀kọ́ iye ìlú tí mo fẹ́ fi sí. Èló ni wọ́n rà. Ní bá mi lọ sí ọmọ mi pé pàmì ni àbí àjẹ mi. Mo wá ọ̀sẹ̀ òkú òwúrọ̀ yìí o, ó ní mo wá láti di olówó. Wọ́n dá ilé jọ pé ẹlẹ́kọ̀ọ́ ẹ̀rí kọ̀ọ̀sẹ̀ rí ẹ̀. Wọ́n rí kọ̀ọ̀sẹ̀ àwọn arákùnrin náà wà. Ṣé mo ní wọ́n ẹ̀ka lẹ̀ ní? Ṣé mo lè fi ìgbà mi ní? Èmi lè fi $1 million bẹ́ẹ̀. That's $1 million bẹ́ẹ̀. Wọ́n lè fi ọ̀dà ẹ̀rọ lè fi ní ìdílé mẹ́ta nínú ìta tí wọ́n bá ní $1.5 million yóò ṣẹlẹ̀. Ó ti kù. Ìgbà tí mo lè máa wọ̀ mo wọ̀ tó rẹ̀. 3,500 naira ọ̀rọ̀ yà ọ̀ fi ta ní ojú náà. Ìbá gbogbo rìsíìtì tí a gbọ́ fún mi, ìyá Ghana sẹ́lẹ̀ mẹ́ta yà. Àpò mẹ́ta. Wọ́n wá mi sakọ́. Bẹ́ẹ̀ ṣe fi bí ṣe nǹkan nìyẹn. Ìjọ ni mo kọ́, o ti ní kẹ́ ẹ̀ bàbí láàárọ̀ gẹ́gẹ́ bí pásítọ̀. Ẹgbà mi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n fún àwọn kan, ẹgbà mi gẹ́gẹ́ bí olùkọ́, ẹgbà mi gẹ́gẹ́ bí olùdámọ̀, ẹgbà mi gẹ́gẹ́ bí àbò, ẹgbà mi gẹ́gẹ́ bí ọmọ láti fẹ́ fàmà ní àná. Mo rí ìkànjú nígbà yẹn ní ìta. Mo wọ bàtà kan lọ́dún mẹ́ta nígbà yẹn ní ìta. Tó bá tọ́kọ̀ tó tó wá ní má tó wọ́n sáré lọ́wọ́ ní káàdùbà ní owó bí ọlọ́wọ́. So ẹ sẹ́kẹ̀ẹ́ bí a bẹ parí ìgbà fún mi sí mi. Yes. Ẹni tí ó gbọ́n. Ẹni tí ó gbọ́n. Ó fi ọkàn ara rẹ̀. Ó fi ọkàn ara rẹ̀ yóò fi ìfẹ́ pamọ́ nípa rẹ̀. Mo sọ fún àwọn mi ní sítorí wọ́n bẹ jọ́ọ̀jì wọn gbọ́. Mo bẹ̀rẹ̀ ká lè yọ ọmọ sójú ìyàwó ìjọba ẹ̀mí. Ó ìjọba ẹ̀mí. Ní ẹgbọ́, kò sí nǹkan tí mo ní ní ayé yìí báyìí wò báyìí mo fi dé. Mi ò jáde. Mi ò lè fọwọ́ ẹ̀ náà ìjọ kankan.
ìtàkùn fọwọ́ náà ní ìwé lọ́wọ́ sókè ẹ má bọ̀ mí o mi ò gbàdúrà fọwọ́ ọjọ́ pé ní iye báyìí lọ́nà ẹ̀ mo ṣe báyìí mo fi lè sẹ́yìn tẹ́ ẹ bá tọ́jú ẹ̀yọ́ ẹ̀ ẹ̀ kò bá bẹ yẹ ní ohun tí mo ní ẹ̀yẹ yẹ ní. ìyàwó máa bẹ bá a ti kó sọ ẹ̀yọ́ pé ìrèyí àmì ọkùnrin ìsítọ́sí ìrèyí àmì ẹ̀yin náà ẹ̀ lè sọ̀rọ̀ èmi máa ń sọ̀rọ̀ ní tèmi. àwọn tẹ́ ẹ̀ bá tọ́jú mi sáyé gbogbo nǹkan tí mo ní ojú yín báyìí ní ìsèmọ àlọ́ kọ̀ọ̀kan ìdán ẹ̀yẹlé dán tí mo fi tọ́jú ara mi lọ́jọ́ ayé. ń àfi kankan lẹ̀ pé ẹ̀ bá tọ́jú wọ́n jẹ tán ayé yóò kọ́ tẹ̀ ojú ìyàwó yọ tó wà lóko. Kí ló dé tó dùn rẹ̀ yẹn? Lójú sọ pé mi ò ní fi ìyà lo alẹ́ mi ò ní fi ìyà lo ọjọ́ alẹ́ mi. Lẹ́yìn àti mo ti tọ́ ọmọ tán, dandan ni ọmọ yẹn wúlò. Ìbálòpọ̀ lè wúlò, ó máa lù sùn. Mo sọ fẹ́ ìtọ́jú, bó o ṣe ń pèkà fún àjàwọ̀ ẹ̀ pèkà fún ọjọ́ alẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin. Ìyá ẹ má bínú ìyá làwọn ọmọ ọmọ àdàgbà àwọn ẹjọ́ ọ̀pá-wọn ni màá lò ṣé ọ̀pá-wọn wọn lè dá sẹ́yìn lọ́dọọdọ sọ lọ́jọ́ ìgbà máa ń gbé ẹgbẹ́ yìí náà ni ojú máa ń lẹ́yìn ẹ̀yìn náà ni ojú máa ń lẹ́yìn ẹ̀yìn náà ni àbọ̀ wà ká lọ ojú sínú ilé ẹ̀ sì ní ọ̀gá mi. Àjọ ń lọ ní o. Pàṣẹ Adéyẹmí wà ní pàṣẹ Tọ́pẹ́ wà ní o. Ayẹyẹ wà ní kan jíde kó lọ́dọ̀ àlọ́ ṣe kó mọ́. Nínú lórí ìṣẹ̀lẹ̀. Láwọn Jesus. Wọ́n ẹni mẹ́ta kọ́ sọ pé ọjọ́ alẹ́ tèmi ò ní kóró.
Jésù Olúwa wa. Ọba mímọ́, ohun tẹ́ ẹ rán wa ti ṣe àdẹ̀tí sọ wá ràn wá lọ́wọ́. Alẹ́ wa di oko. Alẹ́ nígbà tí a bá dàgbà, tí a bá darúgbó, tí àwọn kan máa ń rí ìtọ́jú náà kan ò ní rí ìtọ́jú. Lára àwọn tí ò ní rí ìtọ́jú mọ́jà sí lára rẹ̀. Ọ̀nà láti gbé àfọ̀jú alẹ́ wa, Ọlọ́run sì gbé kalẹ̀. Àwọn tó ń gbọ́ mi lórí afẹ́fẹ́, àwọn tó ń bẹ níwájú mi bí Ọlọ́run ṣàánú fún ẹni. Ràn wá lọ́wọ́. Àwọn ènìyàn, àwọn àdúgbò ọ̀sẹ̀ yìí ó yẹ káwọn olórí pàdé. Káwọn lè sírí o. Ìpàdé òwúrẹ́ dọwọ́ rẹ̀ tán fẹ́ ṣe ní ọ̀sẹ̀ yìí kó lọ kú jáde bẹ́ẹ̀. Àwọn lọ́wọ́ Jésù Olúwa wa. Ẹ jẹ́ kí o.